Èmi náà kọ́ lọ́mọ bàbá mi. Lux Lounge láwa yìí ìbílẹ̀ láti gbé pọ̀. Ṣáàkì òdòdó lẹ̀ lọ́wọ́. Èmi náà kọ́ lọ́mọ bàbá mi. Ẹ̀yin àmúlẹ̀ bá o, kẹ́kọ̀ọ́ bá lọ. Ẹ̀yin ti sọ gbogbo kí gbogbo yín pátápátá. Ẹ̀rù máa ní lọ́la ìlọ́lá ọmọ bá. Ilé ayé ìbàjẹ́. HBO, mo bẹ̀rẹ̀ látòrí bàbá mi HBO, aláṣẹ lounge hotel, Lux Lounge hotel. Ó kí ọ̀dọ́ bàtàlá mi dáadáa fara. Ibi ẹgbẹ́ rí tó owó ṣe ló bàjẹ́ máa jẹun. Ìmọ̀lẹ́ Solomon Díárì. Ilé ayé yìí kò ní bàjẹ́ o. Ìjọba ọ̀rọ̀ àjọlá ọ̀rọ̀ ó ṣe mo di ìròyìn ọmọ ẹ̀. Akọ́lá fún olórí ìṣọ́bọ̀ ìjọba. Ilé ayé rẹ̀ kò bá ní bàjẹ́ o. Lux Lounge láwa yìí ìbílẹ̀ láti gbé pọ̀. Maria.